àbá Olubadan tuntun ń bọ̀ náà notice náà ti wá olóhost wa màálù rẹ̀ di 10 ó ti di 20 ẹ kú oríire chairman ọ̀nà àrà the chairman Lagelu local government. Ká ṣọ́ra o, ọwọ́ mi ló ti gbowó àti the chairman Ibadan South East local government ẹ ṣé àdúpẹ́ o. Mo ti rí bàbá wa di Ọ̀tún Olubadan of Ibadan land, His Excellency High Chief Distinguished Senator Rasheed Adewolu Ladoja. Ọba àpàtà fún bàbá o. Bàbá ẹkú ọ̀rọ̀ èèyàn, akú àtẹ̀mọ́ra, ọdún jìnnà síra wọn, ẹ̀mí yóò gùn ẹ pẹ́ fún wa o, ẹ ṣé o.